kábíyèsí olódùmarè kábíyèsí Ifá akí ogun ẹni ìfẹ́ ta lọ́lọ́run káàkiri àgbáyé pátá pé owó tẹ́ fi ń wo ní fọ́ èyí tẹ́ fi ń gbọ́rọ̀ òní di láṣẹ lọ olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá ilẹ̀ káàárọ̀ òjìrì òní bàjẹ́ ilẹ̀ Yorùbá òní bàjẹ́ lápapọ̀. Fọ́nrán kan ni mo rí yóò ti ń lọ bí ọjọ́ márùn-ún nísìn ṣùgbọ́n kò wù mí kí n sọ̀rọ̀ sí torí pé tí a bá sọ̀rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ti ń rí àwa kan online bí ẹni pé àwa sọ láì láti wá bu fẹnu láti wá mọ fẹnu àbùkán kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú àbáyéyè kò sì rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ torí fọ́nrán tí mo sọ tí mo rí wọ́n ṣe ìnáwó kan nínú church ní ìpínlẹ̀ Ẹdó ibẹ̀ ni kábíyèsí Aláàfin Ọ̀yọ́ lọ wọ́n wá lé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ dìde fún àìṣèf kan fọ́nrán ìlẹ̀wò yẹn wọ́n lé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ dìde fún àìṣèf kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wá lọ jókòó síbòmí. mo tiẹ̀ wá ti ń retí pé bóyá àwọn bọ̀dá báàsì àwọn bọ̀dá mọ̀rùfù bí àwọn sọ̀rọ̀ lórí ẹ̀ wọn ò sọ̀rọ̀ lórí ẹ̀. mo wá sọ fún ọmọ Ọ̀yọ́ kan mo wá sọ pé ọmọ Ọ̀yọ́ kan mo wá sọ fún pé ṣérú tó ṣẹlẹ̀ yìí ṣó pé kábíyèsí Aláàfin lé ó ní kábíyèsí kan sún ni ó ní irọ́ wọn lè Aláàfin dìde o Aláàfin sún ni Aláàfin ò sún wọn lé Aláàfin dìde ni inú bẹ̀yẹn inú church ni àkọ́kọ́ nínú church ní tẹ́fì mọ̀ pé wọ́n lé Aláàfin dìde ni àkọ́kọ́ nínú church ẹ rí i pé ṣé àtọ̀mọ́gbé yẹn ó máa ń gùn ṣé àyẹn máa ń gùn ṣé àbí tó ti ní kálàfin ó dìde yẹn ṣé àyẹn máa ń gùn so ó ní other way round ó ní other side láti gbà wọlé ẹni tó wá máa wọnú ṣọ́ọ̀dù dáadáa táwọn kan fẹ́ pọ́n kábíyèsí Aláàfin lé ni kò yẹ kó lè lé Aláàfin jáde dìde fún high chief torí táyé pé plastic ṣàlù wà ń bẹ̀ yẹn definitely wọ́n lè Aláàfin dìde kó lọ kálàfin jù kó sórí iṣẹ́ mi ni táwọn tẹ̀ afẹ́ fi pálàfin lé gan kí bàbá yẹn ó débẹ̀ kí bàbá yẹn wá lọ jókòó sí kó gbẹ̀gbẹ́ kejì wọlé kó lọ jókòó kálàfin wọn ara sún fúnra wọn ó jẹ́ kí wọn lọ bá Aláàfin wọn ní kálàfin ó dìde. ọmọ yẹn wá sọ bọ̀wọ́ yẹn wá sọ pé mo wá ní kò náà tún wò ó rí pé mo advice Aláàfin pé bàbá yẹn dìde bàbá wa dìde wọn lọ jókòó sí bọ́ọ̀mù. mo wá ń fọ ilé ìsìn gbogbo àwọn lọ́balọ́ba wa ẹ dákun òde tí ó tábà máa ń lọ tí mo bá ti ní pọ́n wálé kèsì dandan ká lọ ẹ̀yin bàbá wa yín lọ́balọ́ba ojú òní tìyìn òde tí ẹ̀ bá máa ń lọ tí mo bá ti ní mọ́ pọ́n yín lé kèsì dandan kẹ́yìn bàbá wa lọ́balọ́ba wa lọ. kìí ṣe gómìnà náà lé Aláàfin dìde fún kìí sẹ́nítọ̀ náà Aláàfin dìde fún kìí ṣe president náà Aláàfin dìde fún wọ́n lé Aláàfin dìde fún àìṣèf fúnra ìkan jẹ́ pé àìṣèf yẹn bóyá ìgbìnẹ́dọ̀ àbí yàn gan ni sẹ́yìn pé lọ́dọ̀ tí wọ́n àìṣèf yẹn ó lágbára gan lọ́dọ̀ wọn ìgbìnẹ́dọ̀ yẹn ẹnìkan tó is a very rich man tó mọ̀ pé ara àwọn tí wọ́n máa ń dárúkọ ẹ̀ lára àwọn olówó àtijọ́ nígbà wọlé ní Ẹdó ní ìgbìnẹ́dọ̀ yẹn bọ̀ ìyẹn ò gbé ìyẹn ò ní kí wọ́n á ní kí Aláàfin dìde fún òun àtìyàwó ẹ̀ ó tí a mọ̀ pé kí ní yẹn tàbùkù ni ó tàbùkù Aláàfin ni pé nílẹ̀ Yorùbá ń bí kò síbikíbi tí Aláàfin lè lọ nílẹ̀ Yorùbá ń bí kò sí ìnáwó nǹkan tí Aláàfin lè lọ nílẹ̀ Yorùbá ń bí tí any high chief tó bá rí ibi tó bá rí kó ti wá tAláàfin wà lórí ìjókòó tí wọ́n ní ká Aláàfin ó dìde fún chief kan àtìyàwó ẹ̀. mo mọ̀ nípa táyé pé ibi tí Aláàfin wà mo mọ̀ bó táyé pé ọ̀rọ̀ ni ló ń bọ̀ wájú kò dẹ́gbẹ́ sẹ́gbẹ́ Aláàfin tí wọ́n bá ní kí Aláàfin ó dìde báwọn k'Aláàfin ó jókòó sí ibòmíì mọ̀ pa àwọn Al-Maroof wọ́n ti bá sí social media pé wọ́n ti ṣẹ̀ṣẹ̀ Aláàfin kí ni intan sọ nìyẹn ọ̀ní yẹn ó ti ṣẹ̀ṣẹ̀ Aláàfin wọ́n mọ̀ ti ṣẹ̀ṣẹ̀ mọ̀ pa àwọn Al-Maroof ti dé ṣùgbọ́n aláàtà lè tàbùkù yín tó bá ti dára lé ẹ mọ̀ jà kó káàtì wá sọ pé kò lè ṣẹlẹ̀ gan láíláí kí Ọọ̀ni àtìyàwó ò mọ̀ bọ̀ kí wọ́n á ní k'Aláàfin ó dìde kó wá sẹ̀ ra sún síwájú láti lọ jókòó. tẹ́ ẹ bá wo fídíò yẹn dáadáa ẹ rí i pé Aláàfin dìde fún àtìyàwó ẹ̀ ni kì í pé yá tí wọ́n ti àfẹ́ pọ́n Aláàfin lé
ó yẹ káyọ̀ òun àti ìyàwó ẹ̀kọ́ wọlé ni tí wọ́n ti wọlé fúnra aláàfin yóò sùn fúnra aláàfin yóò sùn. So gbogbo àwọn bàbá tó jẹ́ lọ́ba tó jẹ́ yín lọ́ba wa òde ẹ dákun òde tí ó bá mọ pọ́n yín lé ni ẹ mọ lọ ẹ mọ jòjó di àbùkù. Torí àgbà mo ti rí fọ́nrán yìí ló ti ń dùn mí mo wá gbogbo ọ̀nà tí ń gbà sí fọ́nrán yìí tí ó ní dàbí ẹni pé bóyá personality aláàfin lèyàn fẹ́ attack. Gbogbo ẹ̀yin tí a ń pe gbogbo ẹ̀yin tí a jọmọ Ọ̀yọ́ táìpé nǹkan bá ṣẹlẹ̀ láàrin Ọọ̀ni àti Aláàfin ẹ sáré sọ̀rọ̀ pé tẹ́ sọ̀rọ̀ sílẹ̀. Nínú kò jẹ́ Ládọjà bàbá sẹ́ńtọ̀ Rasheed Adébọ̀dù Ládọjà ni wọ́n ń bọ̀ wá sí ibẹ̀ yẹn táwọn ní kí Aláàfin ó dìde. Aláàfin ò lè dìde láíláí. Aláàfin ò lè dìde láíláí. Kò sí ẹni ọ̀hún àfi tó wá jẹ́ president ló kù Aláàfin tó lè dìde fún báyẹn. Tí Aláàfin bá dẹ̀rẹ̀ ní ilẹ̀ Yorùbá bí torí wo fídíò wọn tí a mọ́ rí àmọ́ra àwọn èèyàn tán mọ́ pọ̀ tí wọ́n pọ̀npọ̀n Aláàfin ló ládé olórí aládé gbogbo gẹ́gẹ́ mọ́ tó bá mo wá wò pé ṣé wọ́n lè kóru convoy yẹn débẹ̀ yẹn ń jọ yẹn kí wọ́n kó dé ẹnu ọ̀nà ṣọ́ọ̀ṣì yẹn kí mo rí torí ẹni yẹn gan ẹni yẹn ó ga o ó ga o in fact bàbá Ìgbìnẹ́dọ̀ yẹn mi ò believe kò ń bá Aláàfin ṣe tó mi ò believe kò yá bá Ìgbìnẹ́dọ̀ yẹn mo bá Aláàfin ṣe tó. Òde tí ó bá yẹ tí ó bá gbọ́n pàwọn aláwalẹ̀ ká máa lọ jẹ́ káwọn àbáwọ́ máa lọ torí mo wo fọ́nrán kan tí àwọn Ọọ̀ni ìrìṣà bàbá àti Kábíyèsí Olókùta tí wọ́n lọ sí Kaduna fún bí ìgbéyàwó láì pé private jet ganan gbé lọ ẹ ò bá yẹ pọ́n wọn lé kò sọmọ Yorùbá tí ó rèlé tí inú yòó dùn ọmọ ìpọn Ọọ̀ni àti ọba Olókùta lé. Ohun tí àwọn àbá wa náà fi mójútó ìwà wọn ní ní táwọn àbá wa náà fi mójútó wà wọn ní. Èèyàn ní gbẹ́pẹ́ àlùbọ́sà kò kẹ́fọ́. Ìwà ṣe kókó báà ní lọ́balọ́ba sí ní já bàjẹ́ ó dọwọ́ ẹ̀yin lọ́balọ́ba ó dọwọ́ àwọn ọmọ Yorùbá. Mọ̀rúfù mo wá kó nù jáde kó sọ̀rọ̀ sí ní tó ṣẹlẹ̀ torí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tó tẹ́yẹ tájọ́ ń sọ̀rọ̀ wọ́n pé gbọ́n máa tìlẹ̀ Aláàfin ṣe. Bọ̀ níjọ́ tí Aláàfin wà ní pátí tí ìjọ́ tí Aláàfin wà ní pátí tí Ọọ̀ni wọlé Aláàfin ò dìde níjọ́ yẹn láti kí Ọọ̀ni. Aláàfin fẹ́ wọ́n sẹ́yìn exchange ọwọ́ láti náwó sí Ọọ̀ni. Ṣùgbọ́n ẹnìkan tí ò tó Ọọ̀ni wọlé Aláàfin pààrọ̀ ààyè. Àlìmọ́dúfù kọ́ láti ẹ̀kọ́ ọmọ gbọ́ ó wà lára àwọn tó mú ṣe mẹ́sẹ̀jì yìí o. Tọ́n kó sọ́nu fọ́nrán rẹ̀ tí mo lò last ọlọ́mọ tí wọ́n padà ti sẹ́wọ̀n. Wọ́n náà wá gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí èyí tí wọ́n ṣe f'Aláàfin yìí. Even tó á kó ṣe kí mú kéèyàn ráìtì bàbá Ìgbìnẹ́dọ̀ yẹn bàbá yẹn bí Àgbèrè lórúkọ ẹ̀ tó ní k'Aláàfin orí ìdíyẹn táyé ṣe kéèyàn ráìtì ẹ̀ kí wọ́n apologize f'Aláàfin pé wọ́n ní k'Aláàfin ó dìde níbi t'Aláàfin jókòó sí tẹ́lómi wọ́n sì lé Aláàfin dìde fẹ́lómi fún bàbá Ìgbìnẹ́dọ̀. Bàbá Ìgbìnẹ́dọ̀ ò jọba ń tiẹ̀ o torí mo rántí ń jọ́ tí olóyè Sunday Igboho tán lọ kiri àwọn nífẹ̀ẹ́ tẹ́kiri àwọn aládìkún ẹni kí olóyè Sunday Igboho kún apologize. Ẹni kí àwọn tó lé Aláàfin ìdí ẹ̀ náà káwọn wà apologize. Bóyá Aláàfin bí àwọn sì ni wọ́n lọ sóde tí mo pè wọ́n sí ni torí ń rò pé ó yẹ kéèyàn mọ iye Aláàfin kéèyàn wá gbé ìdí Aláàfin dìde bá Aláàfin ṣe tó kọ́ wá dé pàtí kẹ́ wá l'Aláàfin dìde. Gọ́vnà gan ò lè ṣe gọ́vnà tó wá jẹ́ gọ́vnà Yorùbá o tó jẹ́ ọmọ Yorùbá o yóò rò lẹ́ẹ̀mejì kò tó ṣe kò tí ẹ̀ lè ṣe. Ọ̀dọ̀ tí wọ́n bẹ̀ yẹn
àwọn ṣífù wọn yẹn wọ́n pọ́n wọn lé gan láìsí pọ́ babìnrin ló ń bọ̀ dáadáa mú dájú táyé pọ́ babìnrin ló ń bọ̀ síbẹ̀ yẹn ni wọ́n pààrọ̀ sí ìfàláàfin ni pé kálàfin mọ́ lọ sẹ́yìn láì yọjú náà wá pàtì àwa sọ báyìí ẹ ti fi bàbá wa pa o ẹ ti fi bàbá wa pa o láti ọ́fíìsì kí ló kọ bàbá tó lálàáfin dìde à ń retí lẹ́tà àdírẹ̀ bẹ́ẹ̀ à ń retí lẹ́tà láàfin Ọ̀yọ́ kẹ́ fi apologize fún bàbá wa ikú bàbá yìí ọba wa Akeem Owóadé o à ń retí ẹ̀bẹ̀ látọ̀dọ̀ yín tẹ́ẹ̀bà bẹ́ẹ̀ àfẹ́yìn náà 48 hours ẹ̀yin náà gbúdọ̀ wá kẹ́ wá bẹ kábíyèsí o ẹ gbúdọ̀ wá bẹ kábíyèsí o kò dá o ìntẹ̀sí sí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ẹ̀ lè sọ́ba Bìní o ẹ̀ lè dẹ́rù ẹ̀ sọ́ba Bìní o mọ̀ pé tápọ̀ bọ́ Bìní ló wà ń bẹ̀ yẹn kò sẹ́ mọ Bìní tí wọ́n bí dá tí wọ́n tún wà lé ọba Bìní dìde ètò tí wàá yàgbẹ́ lẹ́nu pé àwọn tálàfin máa ń kó kiri yẹn àwọn pọ́npọ́npọ́n Ọ̀yọ́lọ́ládé yẹn ṣé wò sí ń bẹ̀ yẹn ni níwájú àwọn ọmọbìnrin àwọn ọmọbìnrin táyé ké wọ́n yà wèrè bí mọ̀ lù ní wọ́n lù mẹ́ni mẹ́ gbogbo ẹ̀yin ọmọ gbogbo ẹ̀rọ olùfẹ́ ilẹ̀ Yorùbá káàkiri àgbàlá ayé ojú òní tiwa ó jẹ́ gbogbo ní fún ìtẹ́mi kò ní láṣẹ lọ olódùmọ̀ láṣẹ lọ Ọ̀fà ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ àní àwọn lọ́balọ́ba ò ní dàrú ẹ̀gbin tó sì tọlù wá yìí tó tọlù àwọn ọmọ Yorùbá torí tó Yorùbá pàkọ́ rẹ̀ gbogbo àlejò ń pa Ọlọ́run fi mọ bẹ́ẹ̀ àní irú ẹ̀ mọ̀ ṣùgbọ́n àwa náà èyí lọ́wọ́ lẹ́wà Yorùbá ẹja mọ̀ ṣàpẹ́lẹ̀ ara wa ká mọ̀ ṣàpẹ́lẹ̀ ara wa táwa lè sọ wípé rògbòdìyàn tó ṣẹlẹ̀ tí gbogbo àwọn èèyàn bẹnu àtẹ́lu Aláàfin ṣe báyìí sáré sọ pé èsì rẹ̀ ní ètò ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run jẹ́ kí Ọ̀yọ́ ò dàrú ilẹ̀ Yorùbá ní dàrú ilẹ̀ káàró ò ní dàrú láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ọ̀fà. kábíyèsí Olódùmarè iléeṣẹ́ Renix làwà wọ́n ti ṣe onírúurú oògùn tí àwọn èèyàn lò fún onírúurú àìsàn tí àwọn èèyàn ṣe ń kan sára táwọn èèyàn tó wá ń béèrè pé sọ́túnú eléyìí láti pé lónìí á dé iléeṣẹ́ Renix láti wá béèrè àwọn àkọ́tún oògùn tí èèyàn tún lè wo onírúurú àìsàn tó tún ní fún wa. Orúkọ tèmi ò yí padà, Ọmọ́wùnmí náà sì ni mò ń jẹ́ láti iléeṣẹ́ Renix Reshape. A ti mú wá sétí gbọ̀yìn ògbóǹtarìgì àwọn oògùn tí ó ti iléeṣẹ́ Renix Reshape jáde ṣùgbọ́n lẹ́ni àwọn èyí tí a ṣẹ̀ṣẹ̀ ṣe jáde ni a fẹ́ wá ṣàlàyé fún yín. Àkọ́kọ́ ń bẹ̀ òun là ń pè ní Kiss PP7 antibiotics. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ yín pé kò sí ẹni tí ò ní infection lára, ó wà lára tàgbà, ó wà lára tọmọdé. Àgbà la kọ́kọ́ ṣe tẹ́lẹ̀, wá wòye pé àwọn ọmọdé náà àwọn náà nílò antibiotics láti lè fi cure gbogbo any bacteria or infection tó bá wà nínú ara wọn. Nítorí náà la ṣe ṣe Kiss PP7 antibiotics èyí tó máa ṣiṣẹ́ fún ọmọdé láti lè pa èyíkéyìí infection tí ó bá wà nínú ara wọn. Ìmí ta tún ṣe òun tún ni Pure Herb Vision Boost for children. Eléyìí náà ọmọdé náà ló ní, oògùn ojú ni fún ọmọdé. A ní tàgbàlagbà tẹ́lẹ̀ tí a ti ṣe tá a pè ní Pure Herb Vision Boost tó wà ní oníkóró, ṣùgbọ́n a wá ṣe tọmọdé jáde ní olómi kí ó lè balẹ̀ wo àìsàn ojú fún ọmọdé. Nítorí àti kékeré òun la ti ń pẹ̀ta ìrókò, àwọn ọmọdé náà máa ń ní àìsàn ojú, ó lè jẹ́ àìsàn kan tó ti ṣe wọ́n láti kékeré, òun ló fà á tí ó fi di pé wọ́n máa complain ojú. Arọ́pọ̀ àwọn ọmọdé tẹ́ pé wọ́n máa ń lo ìgò tí ò lè yẹ kí ó rí bẹ́ẹ̀, láì ti ṣe pé bóyá wọ́n ti dàgbà, bóyá ọjọ́ orí wọn pọ̀ jù. So a wá ṣe Pure Herb Vision Boost yìí fún ọmọdé láti lè lò kí gbogbo ojú ṣíṣú, ojú yíyún kí ó lè correct gbogbo ẹ̀, kí wọ́n jáwọ́ nínú pé wọ́n ń lo ìgò ojú. A tún wá ní èyí tá tún ṣe eléyìí BP knockout tea. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, BP ó túmọ̀ sí ìfúnpá gíga. Lóòótọ́ a ti ṣe oògùn ìfúnpá gíga ṣùgbọ́n oníkóró la ṣe sí, ṣùgbọ́n a tún wá rò pé ká tún advance ẹ̀, kó jẹ́ pé ká tún ṣe tó fi jẹ́ kó máa tún yára tètè ṣiṣẹ́ lára, tí ò ní jẹ́ pé wọ́n máa kọ̀ wá lórí capsule yìí for so long, tó máa jẹ́ pé tó máa bẹ̀rẹ̀ sí ń lo tíì yẹn á tún tètè yára láti lè jẹ́ kí gbogbo nǹkan tó wà, gbogbo ìfúnpá wọn kó lè tètè wálẹ̀. Nítorí náà la ṣiṣẹ́ sí tíì. So oògùn BP knockout wa ó ti wà ní oní powder ìyẹn ìyẹ̀fun, ó dẹ̀ tún ti wà ní oní capsule fún ẹ̀yin tí ẹ bá ní àìsàn ìfúnpá gíga. A ní àwọn nǹkan míì lọ́lọ́kan òjọ̀kan tí a ṣe, àwọn ìtàmọ̀ sí special products
tí kò sí ní àwòrán ẹ̀ báyìí. Ìyẹn wà fún pé àwọn tó bá fẹ́ specially irú àìsàn bí àwọn tó bá ní liver problem, àbáwọn tó bá jẹ́ sickle cell, àbáwọn tó bá ní kidney problem, àwọn yẹn special product ni tẹ́pẹ́ ẹni tí ó bá pè wá wọlé tó bá ní irú àwọn nǹkan báyẹn tó bá sọ fún wa, a máa ṣe specially fún ẹni tàn wí yẹn ni. A tún ní àwọn special spiritual products kan tí a ṣe ní iléeṣẹ́ Renis Reshape fún ìwọ tó ní ìdojúkọ kan àbí ìṣòro kan, bóyá yálà ibi tí o ti ń ṣiṣẹ́ ni tàbí ìwọ tó ń tajà tó jẹ́ pé bóyá o pàtẹ o tà, pé kò sẹ́ni tí ó máa gbàdúrà kó ń pàtẹ kó má tà. So aláwọn spiritual products kan yìí bíi afa èrò, àwọn ìmínitúdé, àwọn atúwọ́ gbogbo ẹ̀ tí ẹ lè lò láti lè dojú gbogbo nǹkan kíkan tí ó bá ń ṣe yín. Ìwọ tó ń lálàkàlà àbí bóyá àwọn orin pé òun jẹun lójú oorun àbí kọ̀ọ̀kan, ìwọ kàn sí iléeṣẹ́ wa ní Renis Reshape láti ṣàlàyé èyíkéyìí nǹkan tí ó bá ń dojúkọ, àwa yóò sì fún ẹ ní nǹkan tí ó lò láti lè kápẹ́. Àti ní àwọn oògùn tí wọ́n ti tún ṣe ní Renis Reshape, òun ló ń pè ní black charcoal mouthwash. Ó wà ní liquid, ó wà ní olómi, ó dẹ̀ wà ní powder fún àwọn tí ó ní akókòrò lẹ́nu, fún ẹni tí ẹnu ẹ̀ ń rùn. A dẹ̀ tún wá ní weight loss fún àwọn tí ó sanra tó dẹ̀ fẹ́ tọ́wọ́ pé ara wọn láti bára wọn ṣe rí, tẹ́ pé wọ́n dẹ̀ fẹ́ reduce sí normal size, tẹ́ pé wọ́n lè máa ṣe sísí kiri. So òun ló ń pè ní weight loss capsule. Ó wà ní capsule, ó wà ní powder, ó dẹ̀ wà ní olómi. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí iléeṣẹ́ Renis Reshape lórí àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọ̀nyí +1832 898 9610 tàbí ìwọ tó bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ lè pè +234 810 669 7156. Renis Reshape, ìlera rẹ ló jẹ wá lógún o.